tẹ́ bá wojú ọjọ́ bójú ọjọ́ ti rí káàkiri ẹ rí i pé ẹnu ìjọba Nàìjíríà tó ti ń le kankan báyìí pàápàá jùlọ ìràwọ̀ National Assembly àwọn náà lórí léka. Mo ti rí kan nú àwọn ọmọ wa ọmọ Àlàó Àkàlà gómìnà àná tí ń lérí tẹ́tẹ́tẹ́tẹ́ níbi kò yẹ tọ́pù ní ráìtà ti wá sílùú wa kò sí kíní kan ó mú promotion yẹn ọmọ Ṣàgàyá nílùú Ìlọrin òun náà dìde ó lọ support motion ọmọ Àlàó Àkàlà. Nǹkan méjì mọ́ kọ́kọ́ rí mbẹ̀ tó pa mí lẹ́rìn ọ̀rọ̀ ẹkún ni ó wà pa mí lẹ́rìn. Kí ló pa mí lẹ́rìn mbẹ̀ ni pé mo rí ọmọ gómìnà àná tìlú Ọ̀yọ́ mo wá tún rí ọmọ Ṣàgàyá Ìlọrin àwọn alágbára àná àwọn ọmọ wọn náà làwọn aráàlú tó ń sè lónìí mo wá mẹ́rí fórílẹ̀-èdè yìí ṣé lè tẹ́ ẹ ní pé òpù wà rí tẹ́ ẹ ní ó dáa làwọn ọmọ wọn tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọba lé wa lórí lọ ṣé ẹ rí tagége tó ṣẹlẹ̀ lánàá abẹ́ rí ṣé ẹ rí géèmù bó ṣe lọ níjọ́ tí ọmọ Speaker Lagos State tẹ́lẹ̀tẹ́ gbọ́dọ̀ Ọbaṣá tọ́mọ rẹ̀ jáde tó lè lọ sí chairman local government Lágége gbogbo ìyẹn yarí wọn ni láéláé báwo ni ọmọ Ọbaṣá náà ṣe wá sọ pé òun fẹ́ contest pé rárá o pé a lè fún ní deputy bọ̀ pé bẹ́ẹ̀ yóò gbọ̀ngàn ní jẹ́ chairman láéláé wọ́n fún ní tíkẹ́ẹ̀tì yẹn wọ́n ṣàwá òṣèlú kan ṣe wọ́n wẹ́lẹ̀ kan wá ẹnìyẹn ní gbogbo ẹgbẹ́ fọwọ́ sí pé kò sí chairman agreement wà láàrin wọn ni bí ò sí àwa ọmọ akadé pé wọ́n fi ọmọ yẹn deputize ẹ̀ gbogbo ayé dẹ̀ dìbò fún ẹ mọ̀ pé ìlú yìí bí bọ́láńdì tàbí wọlé máa láwọ́ ni bí INEC ní kàn kọfígọ̀ wá fún wa àmọ́ akàkà rí pé ọmọ Ọbaṣá di igbákejì chairman local government kan Lágége wọ́n sì lo oṣù mẹ́ta bàbá chairman bá ọba gbé ìwé wá ọba lóhùn ò ṣe chairman mọ́ ló bá resign ibi tá a fẹ́ kó bí o ti wù omi bá lálẹ́ wù mbẹ̀ padà ọmọ Ọbaṣá ti di chairman local government lánàá o nígbà tí chairman sọ pé òun resign igbákejì rẹ̀ bá take over bọ́mọ Ọbaṣá ìtàn fẹ́ kó ṣẹlẹ̀ gángan ó ṣẹ̀ wá ṣẹlẹ̀ lánàá ó ní ó jọ gàtí kò jọ gàtí ṣé kò ti fẹ́ tẹ̀lé tilẹ̀ gàtìgàtì báyìí eegun àtirò ó wọlé èèyàn àtirò ó bóde sẹ́yìn ti mọ̀ pé eegun àtirò tó wọlé lèèyàn àtirò tó bóde èmi kọ́ mo sọ ọ́ ń taari Agége lánàá nù bẹ́ẹ̀ náà là ń rí nílùú Ẹ̀gbá tán lẹ pósítà Ìyábọ̀ Ọbásanjọ́ gbogbo àwọn tá a dárúkọ ìlú ò ní ipa pàtàkì kankan tá kó nínú ìṣèjọba bẹ́ẹ̀ làwọn ọmọ wọn ń dìde wọ́n sì ń dipò mú láwùjọ ṣe é rí pé àwa tá a jọ ọmọ tá a pè lọ́mọ Nàìjíríà àráyé wá ìdí nìyẹn wọ́n dára pé tálíkà ní ń pariwo pé kí Trump ó máa bọ̀ àwọn olówó náà ní kí Trump ó máa lọ àwọn ò fẹ́ rí ṣe ẹ ti rí báyìí ní sàbẹ́ rí wọ́n ń pariwo pé gbogbo resources wa ní òkú lọ kó tiẹ̀ kọ́kọ́ kó resources yẹn lọ náà bóyá tó bá kó lọ orí ìwọ́ òpè bóyá eré ìwà jẹ́ pé gẹ́gẹ́ bí èdè lọ́rin bóyá eré ìwà jẹ́ pé gbogbo oníṣẹ́ ìfẹ́ ń rí yìí àwọn aráàlú là ń fà ṣèbí tó bá yá wọ́n tó gbégbá bò jáde àwọn ọmọ wọn tó kọ̀ǹtẹ́sì àwọn aráàlú àdìbò fún wọn nígbà tí fún wa 2,000 naira àgbà àdàsápò wọ́n fún wa ní agolo ráìsì méjì
fòdìdí ọdún 4 agolo ráìsì méjì tí bàbá wọn mú wá fọdún 4 tiẹ̀ ọmọ náà ó tún mú tiẹ̀ náà wá ẹ̀ tó ń gbà ṣe ti rí báyìí ṣe rí abẹ́rí wọ́n ti wá sọ̀rọ̀ gbájà débi pé àwọn náà wọ́n dẹ Boko Haram sí wa pé kí wọ́n máa pa aráàlú nígbà tí Boko Haram ń pa aráàlú ṣé ẹ̀rọ máa làwọn akálà kó dìde ní house kó complain nípa Òkè Ògùn pé wọ́n ń pa àwọn níbẹ̀ kò dìde. Bẹ́ẹ̀ náà ni ọmọ Ṣàgáyà sọ̀rọ̀ nígbà wọ́n pa àwọn èèyàn ní Ìfẹ́lódò local government ní Kwara tí wọ́n clear the 22 villages títí dókè ọdẹ ṣe gbọ́ kó sọ̀rọ̀ ní house pé àwọn èèyàn mi ní àlọ́ ní èèyàn Kwara state ní wàhálà ìṣẹ̀lẹ̀ sí ẹgbà míì kí ni wọ́n fẹ́ ṣe sí mélòó nù wọn lẹ́yìn tó dìde ní house bọ̀ lẹ́yìn ìgbà tí Trump mọ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ sí dìde táwọn kò yóò bọ ọrọ̀ ajé àwọn jẹ́ ẹ̀yin aráàlú ẹ̀yin ní kẹ́ ẹ ṣe làákàyè níbi tọ́rọ̀ dúdú yìí àwọn aráabé wọn ò kọ̀ láti tó jẹ ọjọ́ iwájú àwọn ọmọ tiwọn tó jẹ́ ọmọ tàwọn aráàlú wọ́n ṣe tá àti jẹ́ tẹ́ ẹ bá lajú nílẹ̀ tẹ́ ń wòran ibi tí wọ́n ń bá a lọ́nu. ṣé ẹ bàbá sọ nígbà tí wàhálà ìdè tó le gan-an èwo lẹ́rìí tí pẹ́sidẹ́ntì Nàìjíríà dá sí tó sọ ha báyìí wípé pẹ̀lẹ́ ń bẹ̀yìn agbọ́pẹ́ nǹkan báyìí àwọn agbésùnmọ̀mí wọlé yín kò ní sọ̀rọ̀ nítorí pé kò kan ọmọ tiwọn ṣe ti wá rójú ayé àbẹ́ẹ̀rí ẹrójú àwọn tí ń gbésùnmọ̀mí lórí ilẹ̀ Nàìjíríà nígbà tí wọ́n bá àwọn èèyàn tó wà níjọba ní í ṣe ṣàtiwárí bẹ́ẹ̀ pé kì í ṣe páwọn ni ṣe páwọn ni wọ́n ń dẹ ikú sí wa ní gbogbo gbà láti reduce population ṣe rí àbẹ́ẹ̀rí Amẹ́ríkà ń pariwo wọ́n fẹ́ wá lé terrorist kúrò lórí sọ́ọ̀lì Nàìjíríà Chinese sọ pé wọn ò bí dá pé Nàìjíríà ṣe sovereignty state Chinese náà wà nínú àwọn tí wọ́n jọ ń gbósùn mọ̀mí lórí ilẹ̀ wa táàrin wọn tájọjọ wà kùsà tí Chinese ò sí nínú wọn ní àbá láàrin wọn tó rà àmọ̀ọ́rẹ́ òjijì tí Nàìjíríà dédé dà pẹ̀lú China àwọn bá ṣe dọ̀rẹ́ òjijì gbogbo kìíní là ń rí ẹ̀mọ́rò páàrí ṣùgbọ́n ẹni tó gbọ́n ẹni tó gbọ́n ẹni tó gọ̀ nìkan ni ò mọ́ra wọn tá a bá ń sọ fún ipá àwọn èèyàn wà gọ́ líbù lọ́dọ̀ wa bí ẹ̀ máa bá wa jiyàn pé wọn ò gọ̀ tí wọn wà ń gọ̀ báyìí ìbò ní ti súnmọ́ lẹ́yìn tẹ́ ẹ bá gbénu ṣọ́ọ̀pù ìyá mi ti ń ta wóróbo ẹ̀ bá kàlẹ́ndà pósítà àwọn tí ń dìbò níbẹ̀ tí ó ti lè mára lé àwọn ní ìmọ̀ akọrin bí àwọn tí wà nù 27 gbọ́dọ̀ wọlé ní tọmọ tí ò sì rí skul gidi lọ ẹ lọ gbogbo àwọn ọmọ tí wọ́n ti lé wọn wálé wọ́n bí skul tí ò ní pààlù lórí làwọn ọmọ wọn lọ láwọn tẹ́ ń wò tí àwọn ìyá lọ́jà ti ń tẹ̀lé àwọn bàbá lọ́jà kiri. public school tí ò ní pààlù ní lórí làwọn ọmọ tí wọ́n lọ àwọn náà wà gbà kan rí wọ́n fẹ́ para wọn nítorí ìjọba tí ò wúlò tí ò nítumọ̀ fáráàlú. ìdí rẹ̀ tá a ṣe ń ké tẹ́tẹ́ gbogbo gbà tá a fẹ́ yọ gẹ̀gẹ̀ lọ́rùn wípé ẹja ronú ara wa èèyàn aráàlú yìí ẹja ṣé bá ṣe máa bá lọ rèé Yorùbá ní ikú tí ń pojú bẹ́ẹ̀ ni òwe ńlá ní pa fún ni ní gbogbo gbà ẹja ronú ara wa ṣé bá ṣe máa bá lọ rèé. lánàá wọ́n sẹ́ni fídíò ọmọbìnrin kan sí mi ó sọ̀rọ̀ nípa tàwọn ilẹ̀ Haúsá Gumi kí n tó sọ̀rọ̀ kí n tó fi fídíò yẹn hàn ẹ wo tí Gumi sọ lẹ́yìn ìgbà tí Amẹ́ríkà sọ̀rọ̀ tán ẹ wo tí Gumi bẹ̀rẹ̀ sí ní fẹnu sọ páwọn èèyàn wọn gbọ́dọ̀ gbá ó pé àwọn èèyàn àwọn tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ àwọn làwọn báńdíìtì pé kí Amẹ́ríkà má dín kó mọ̀ wá sórí sọ́ọ̀lì wa láti wá destroy àwọn ọmọ àwọn sẹ́wọ̀n pé Gumi kò yẹ kí Trump sọ̀rọ̀ kí bàbá Bọ́lá Ahmed Tinubu ti arrest Gumi inú kirikiri ló yẹ kó wà ká máa fún lẹ́wà jẹ kí wọ́n ti fi gbọ́ gbogbo orun gbọ́ fún ẹ̀kẹ́ rẹ̀ kúrò ní Gumi tẹ̀ wọ́n
ẹ wá lọ gbogbo àwọn olóṣèlú wọn àwọn kàkàkàkà ní wọn gbogbo bẹ̀rẹ̀ sí ní jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní defend àwọn bandits ṣé ẹ lójú ayé àbẹ́ẹ̀rí ìran Yorùbá ẹ̀yin ní kẹ́ ẹ láì tí yín ikú tí ó pa yín àwọn Haúsá ni Fúlàní ni ó pa ilẹ̀ Yorùbá run pẹ̀lú òmùgọ̀ tí wọ́n fi ba ayé Yorùbá jẹ́ tí Yorùbá bá dákẹ́ tó lajúlẹ̀ tí ó sì lẹ́ni pé wọ́n rí ẹ lọ wo gbogbo orí ayélujára lánàá kẹ́ ẹ lọ wo reaction àwọn Fúlàní àtàwọn Haúsá nípa ọ̀rọ̀ Trump ẹ lọ wò pátá wọ́n lérí léka ni wọ́n lérí léka no wọ́n gbọ́dọ̀ wá àwọn òní rájà tí wá ẹ̀yin ènìyàn wa ó ṣàfihàn pé àsìkò ètí ìtò tọ́lọ́hún tẹ́lẹ̀dùmọ̀rẹ́ ó gba tí ó gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ ajogun because ajogun tá a fojú rí làwọn ará abẹ́ yìí tá a bá ní ajogun àwọn gangan lájogun Bọ́lá Ahmed Tinubu ò ní tí ó ṣe fún yín ní 2027 mo ti sọ fún yín tí bàbá bá dúró báyìí ẹ bá nípìn òun pẹ̀lú gbogbo ìpele ayé yẹn bá nípìn òun tí ò bá ti ṣèpín nǹkan kan fún yín ẹ má dààmú ara yín lórí rẹ̀ ní tó bá ti wù yín ni kẹ́ ẹ ṣe èmi ò ní sọ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ má dààmú ara yín lórí bàbá Bọ́lá Ahmed Tinubu ikú tí ń jágbe mọ́ ni kó tó panu ni bàbá Tinubu yóò fà yín lé agbódegbà lọ́wọ́ ni because láti ọdún méjì tẹ́ ti wà níjọba tí àwọn Fúlàní yìí fẹ́ palẹ̀ Yorùbá run ẹ sọ ha báyìí àgbọ̀ pé lẹ́nu yín tí wọ́n á dé fún wa láṣọ láti pé ààbò wà lórí ẹ̀mí wa lọ́dún mẹ́rin mi tẹ́ bá dé tẹ́ bá fún lẹ́fẹ̀ẹ́ dìbò tó ra àmọ̀ pẹ́ bọ̀ ẹ ti dé tán ilẹ̀ Yorùbá ò dọ̀wọ́ yín ẹ gbọ́dọ̀ tó ọmọbìnrin sọ nípa àwọn ẹ̀yà Fúlàní ẹ gbọ́. Hello, my wonderful people. There's a video I want you guys to watch. I think this girl is from Senegal. This girl is talking about Nigeria. I'm just surprised how this girl knows a lot about Nigeria this way. And talking about Donald Trump and talking about Nigeria, a threat or whatever, this girl has said a lot about it. I want you guys to watch this video, share this video for other people to see. If you have anything to say, see it in the comment section. Watch this video. Greetings, fellow African people, and greetings, fellow Nigerians. See, I've been trying to run and avoid this talk, but the more I run, the more people come after me. Not even Nigerians, people outside Nigeria coming. We need to save Nigeria. We need to focus on Trump. We need to focus our energy on Trump. Let them not destabilize Nigeria. Let's do that. You see, only if you people will allow me to say the truth, I will say something. I know. Me, I don't know how to lie. I don't know how to lie, and I don't know how to pretend and say, okay, let's do it small. The problem that is happening right now, I will blame the northern Nigeria. When I say I blame the northern Nigerian, I blame the leaders of the northern Nigeria. They are Sultan of Sokoto, they are Emirate of Kano, I don't know, Emir of Kano or Emirate, I don't know. You people, you don't know that northern Nigeria are practically, they want to be like Arab. They want to be like Sudan. Thank God now Sudan is finally break out of this Islamization and this Arabization. But you see, it's very deep in the blood of northern Nigeria, whereby these northern people, they don't listen to federal government of Nigeria. They listen to this Sultan of Sokoto or this Emir. They respect that man more than the president of Nigeria. And that is what you see. When we are saying A, the northern, they are saying Z. They are the reason why Mazi and Bikano are in prison today. Why did I say that? Because if not for the massacring of people in the bush, in different areas, that man would not have said, okay, let's run away, because these people, they will come after us. After they finish killing the people in the north, they will come in the eastern Nigeria, they will come and destabilize everywhere. People will not listen that the issue going on in the beginning of the problem of Nigeria is because of the Islamic religion and the Arabization that they want. They want to make Islamic State in Nigeria. They want Sharia law in Nigeria.
the people from the leaders in the north are trying to terrorize and control the government of Nigeria. You see what this man said? He said if you go and bomb the bandits, it will just cause more problems. We need to negotiate with them. Imagine, how can you negotiate with terrorists? How? These people are the reason why Nigerian government look foolish to the world. Because when Nigerian soldiers catch some bandits, these people, they will write to federal government of Nigeria, they will tell them, say, leave those boys, release them for us. Why? Because these people, they believe what the bandits are doing, they are not doing anything wrong. Because if you are not a Muslim, you deserve to die. And people will tell you, you are Islamic phobia. You know, see, any religion who don't want peace is a useless religion. Any religion who is bringing their faith by force, by fire to people, is as useless as any other thing. Listen to me very carefully. I don't know if there is any how Trump can go and bomb the bandits wherever they are staying. I sign it, let them go and bomb them. If Donald Trump can be able to figure out where the bandits are living and they throw them, let them bomb them. Imagine that a whole bandit in Nigeria is using this thing. Bandits are using drone in Nigeria. How many Christians have they massacred in Nigeria? See, it's crazy. That is why I don't know what to say when it comes to Nigeria issue. I don't know. When I blame 80% to the north, then I blame 20% to the Igbos. And why did I say I blame? And I cannot say I want to even blame them, because I understand they are stressed, they are frustrated, they are hungry, they have been, doing everything just to get the attention of federal government, but federal government look away as if these people are not existing. I understand what they say, okay, Nnamdi cannot do something, and then, but how can you put Nnamdi Kanu in prison, then you are giving presidential pardon to bandits, you are integrating them to society? See, it's not the fault of Tinubu or this. Remember, the North control the country of Nigeria. Number one, because if you want to get a vote, you want to be president in Nigeria, if the North do not support you, you will not have votes. Because the North, they have lots of population. And these people, they can carry people from Niger, from wherever you don't know, they will bring it within them. That is why you see, if the North vote against you, you can never be president. When Jonathan was in power, they remove him. Tinubu come. And Buhari come. Buhari do 2 years. Buhari go. Now, why is it that Tinubu is using Muslim ticket, whereas I don't even support this useless religion they are putting inside politics. Religion and politics is two different things. But you see, if Nigerian can just make it like all of them rise up against the northern president, northern governor, or northern leader, this or that, is going to be one of the best. What is bad is bad. Nigeria are going through stress. I'm telling you, these northern leaders, they know where these Boko Haram are sleeping. When they catch them, they are the one who is telling the Nigeria to release them. They make Nigerian military look useless. Now, if Donald Trump come now, you will now come and waste the life of Nigerian soldier that have been dying for the flag. You know, come on. You see, it's crazy. Nigerian matter is crazy. And anywhere I go, people come and talk about Nigeria. What do you want me to say? I know they are trying to use Nigeria to enter Niger, Mali, and Burkina. So, but what can we see? Nigeria want Donald Trump to come because of injustice, inequality that they are practicing in the government because of the northern Nigeria. I don't hate them, but I hate the system they are using. Remove religion out of politics. They are not the same thing. Thank God that Sudan now, they are opening their eyes and they are saying no to religion, because this religion is evil. Religion is far away from politics. But northern Nigeria are using their population, they are using it by force to push Sharia law in Nigeria. By force. Guys, the truth is the truth. They are the reason why Mazi Nnamdi Kanu is making videos, making talk, and now Nigeria say, oh, he's committing treason, and they want. How many bandits they have released in Nigeria? Let's say the truth. My problem is I don't want them to go and destabilize Nigeria. I want them to go to the north, drop it in the Zambeza forest, bomb all of them. You don't negotiate with bandits, you bomb them. Burkina don't negotiate with bandits, they bomb them. You see the video? See Mali, see Niger, see all of them. Nigerians, don't negotiate with all these useless people. And if the North don't want to cooperate with you, let the North go. Break out of the North. We are tired of all these shenanigans problem we are creating.
And now Mufteki. This man, this yellow man, he always travel everywhere. And the last time he make a comment and say, oh, for the whole Africa or West African country that are practicing Islam, Northern Nigeria is one of the best religion we can ever see. They are best Muslim on development in the Northern Nigeria. If I swear for this man, nothing could wash him. Since there have been unaliving people, this will never come out and speak nothing. There will be unaliving people, they will be shouting Allahu Akbar, Allahu Akbar. Bismillah, they will be shouting it on top of people that they are cutting their head. This one never see anything. Sudan is dying and we never hear anything from this one. But let everything settle. He will be traveling with you. We will use this your wife. We will roll you, throw you inside deserts. You will be building mosque, advocating for building of mosque everywhere you see them. See, I don't know. Nigeria they will not like me to say this. That is why I don't want to say anything. Let those people who can speak to Nigerians. Am I afraid? Yes, I'm afraid. If the America invade Nigeria, it will destabilize many countries. But that the fact is, it doesn't say we should not speak justice for those people that are losing their life. Imagine bandits become content creator. They are making video. The way they are doing in Sudan, Janjaweed, the same Islamic agenda, the same. The last time they hold alive one gate, Deborah, they hold alive her. They stone her today because he talking about Prophet Muhammad. And they put mushes. And when Nigeria government arrest those boys, this same knows that useless leaders tell them to release them. Injustice because of religion. So, dear President Trump, if you can come to the north and you can locate where the bandits, they don't negotiate. Bombastic elements, all of them. Yes. I swear, this thing is so confusing. I know they are going to use and Niger is close to northern Nigeria. You see, just because of the problem of the north, now all of us are going to be in problem at the end of the day, and they don't want nobody to speak. It's crazy. Ṣé ti gbọ́ àlàyé ọmọ yẹn? Ó mọ̀ wọ́n dáadáa tí màá sọ̀rọ̀ wọn fún yín táwọn kan mọ̀ bá mi jiyàn. Wọ́n mọ̀ wọ́n títí tó dórí ẹ̀mí àwọn. Wọ́n mọ̀ wọ́n dá ọmọ yẹn mọ̀ wọ́n dáadáa. Orí wọn tán. Àwọn pípọ̀ yìí ṣe yàn rí. Òdodo ọlẹ́gbẹ́lẹ́nu nìyẹn wọ́n ń ṣe yàn rí. Àwọn tí Yorùbá bá tó fọjọ́ iwájú nù. Táwọn elite wa ń sọ pé elite làwọn. Tí wọ́n á predict ọjọ́ iwájú wa pé yóò dà pẹ̀lú àwọn nù. Mo mọ̀ pé pẹ̀lú ìtúká ń bọ̀. Orílẹ̀-èdè Nàìjíríà yóò padà túká ni. Wàláì yóò túká tí ò lékún kankan. Because àwa náà àti lọ́mọ nínú sísítẹ́ẹ̀mù yìí. Bàbá tèmi ó ṣe ìlú yìí ní èmi náà ṣe. Àwọn ọmọ mi náà wà tó àjèrè ìlú yìí rí. Bàbá mi ò gbowó lọ́wọ́ Nigerian government rí. Pé mo ṣèjọba ìjọba wá fún mi lówó. Lákwàṣe ni kò tí ì ṣọ́ fún mi pàtẹ́ mi ìbá ní connection owó ìbá sáwọn ọmọ mi máa ní. Òun làwọn kan ti jẹ lájẹ yóò yìí wọ́n ti kú sọ́run àwọn ọmọ wọn tó wà nínú ìjọba. Èyí kan wá ń wọ aṣọ fáwọn pé continue. Nàìjíríà ó padà bàjẹ́ tí ó pin yẹn kẹ́ni. Àṣìrìbọ̀ lẹ́gbẹ́lẹ́dẹ̀ àmì dákẹ́ lórí ìlú yìí. Àfi tí ẹ bá ṣe tá a fẹ́ wà lára ní dákẹ́. Yóò bàjẹ́ tí ó pin yẹn kẹ́ tí ò ní lójútùú mọ́. Ṣé bí ìjọba Trump ló fẹ́ wá fàyà fún yín tẹ́ yarí mọ́ lọ́wọ́? Ìjọba Olódùmarè gan sọ̀kalẹ̀ sórí ibi tí ó fàyà fún ara ẹ̀ rí. Díẹ̀ ló kù ẹ máa wòran bọ̀. Àwa náà ní dákẹ́ àní dákẹ́. Gbogbo tó bá yẹ ká ṣe létò nílẹ̀ Yorùbá á máa ṣe. Torí kí ìjọba yẹn lè bá fàyà ẹ̀ rí. Mo ti sọ fún yín rí mo ní eré lẹ́ máa pè é. Eré máa dé. Gbogbo ẹni tó bá ní good intention fún ìtẹ̀síwájú Nàìjíríà kò ní gbé òṣèlú kárí jù. Nígbà tí ẹ bá ti ń pàdé àwọn èèyàn tó gbé òṣèlú kárí gbogbo tó ẹni tó ṣẹlẹ̀ ní yáàsì yẹn òṣèlú ni o. Òṣèlú ni lọ́wọ́ àwọn tí ń play game yẹn. Àwọn ni wọ́n tó ń campaign lọ́wọ́ underground pé ẹ lọ́ máa sọ báyìí ẹ lọ́ máa ṣe báyìí. Tẹ bá ṣe báyìí wọn ò bí Trump dákọ́sọ fún òun fẹ́ wá. Òṣèlú ni gbogbo ẹ̀ làwa náà mọ̀. Ṣùgbọ́n bá a ṣe gbọ́n lé ọkọ bẹ́ẹ̀ la gbọ́n lé àlè yóò padà já síbì kan ó kù díẹ̀. Ọjọ́ ìyà Nàìjíríà wọ́n sún wájú ní ọjọ́ ìyà àwọn olóṣèlú wèrè
táǹkó kiri tó ń pera wọn léèyàn gidi wọ́n sọ ọjọ́ ìyá wọn síwájú ní ó kù díẹ̀ wàláì ó kù díẹ̀ tí bèrèbèrè ó béèrè lọ́wọ́ wọn tí bèrèbèrè ó béèrè ó kù díẹ̀. òjijì la gbọ́ lánàá bọ́dà kan bá post àwọn DSS 115 tí wọ́n fọ̀nà ta hàn lánàá màá gbé bọ́dà kan àwọn lé ẹnu ẹ̀ lọ́rọ̀ yẹn ti dùn màá gbé wọn ní sètẹ́ ẹ̀ gbọ́tọ̀ ẹnu ẹ̀ 115 nínú kọ̀ọ̀dúnṣẹ̀ tá a wà yìí àwọn tí wọ́n mọ̀ báyìí wọ́n mọ̀ pàdé àlùdé ìwà ọ̀daràn ẹ̀dá 115 lẹ̀ wọn ò ní níṣẹ́ lọ́wọ́ mọ́ ìyàwó wọn ò ní lẹ́ni tí wọ́n fẹ́ gbé pé mú bọ̀ ọmọ wọn ò ní kò ní retí pé bàbá mi ń bẹ̀ yóò mú wá tí wọ́n sọ skul mi àwọn lẹ̀ dálẹ̀ ṣé ẹ mọ̀ pé à ń pariwo Boko Haram à ń pariwo kíní kan wàhálà mi látún fẹ́ kìbọ̀ra wa lọ́rùn torí ẹ̀ èèyàn dúdú pẹ̀lú ìwà dúdú ẹ mú DSS tó jẹ́ pé àwọn nílé kírímínà kiri tẹ̀ train tí wọ́n mọ̀ bọ́yìn tí wọ́n lè gbé bọ́ kò dùn lẹ́nu mi ẹ jẹ́ kí fẹ́ẹ́ gbà pé wọ́n ṣàlàyé ń pa wọn. All right, so the news says DSS sacked 115 personnel. See their pictures here. See all of them. 115. Do you know what this means? It means that 115 professionals of guns, people that have experience in handling guns, are going to be sitting down at home unemployed. It means that 115 personnel that know how to gather intelligence will be at home without jobs. Do you know what that means? It means insecurity, because these are people that have given their lives for this job. So what do they know how to do? They don't know how to sell pepper or do regular jobs. It means that insecurity. But anyways, I want to believe that the reason why DSS put out their pictures is so that people will know that, oh, these guys no longer work with us. Just in case you want to do anything with them, thinking these are DSS personnel, you should just be guided. They are not with us. That is the exact reason why they posted their pictures. However, I'm just thinking that, wait a minute, these people, they know how to handle gun, they know how to couple gun, they know how to gather information, they know how to, DSS too, they be like, if you come carry person from here, no say na DSS carry and they dive people themselves, then get some kind trick like kidnappers somehow. Do you understand? So with all these people experience now, they'll come their house. These same people get the intelligence of where they sell guns. They don't know the hideout of all of these bad boys. The experience they their brain. Oh my goodness. Maybe I'm overthinking, but I'm just thinking of insecurity. Anyways, peace and love. Don't play. ṣé ẹ ti láwọn tí wọ́n dálẹ̀ tí ìjọba Nàìjíríà dálẹ̀ abẹ́rẹ́ àwọn lẹ́rìí kéèyàn wá máa tó retí ọjọ́ ọ̀la kan fún Nàìjíríà tó mú 115 àwọn bẹ́ṣùtà tó dà wọ́n lẹ́rú jìjì torí wọ́n máa lọlé wọn tí ó pọ̀ wọ́n ní fún wọn lówó oúnjẹ mọ́ ẹ̀ wá expect pé kí criminality kó reduce lórí sọ́ọ̀lì Nàìjíríà. àti ìrí nǹkan kan kó lórí ó dorí rẹ̀ mú ni ẹni Ọlọ́run bá yọ èmi gẹ́gẹ́ àti kó ti tó bá ti fẹ́ máa wá visa káàkiri báyìí kọ́ lọ ṣàánú mi ní kó bá bá ṣe visa olóko ìlú iná ìlú kan wà ní Áfíríkà míì olóko ìlú káwọn tó dé lọ́ngbà kan yìí ìyàgbé olóko ìlú yẹn kódà kó ṣe visa India ká máa wá kémi náà kọ́ máa tìyàwó ká máa sá lọ́bẹ̀ because ìlú yìí ò ní ọjọ́ iwájú kọ́bọ̀ wàláì kò ní ọjọ́ iwájú ètí wọ́n wò yìí pẹ̀lú bí ẹ ṣe náà dáradára kò lọ́jọ́ iwájú kẹ̀kẹ́ kí yóò da DSS 115 kí yóò dálẹ̀ tẹ́ ẹ mọ̀ pé ìbọn ni wọ́n ń gbé ìbọn tó dájú wẹ́pọ̀n tó dájú láyé àwọn ọwọ́ wọn lẹ́yìn ti bá ẹ wá dà wọ́n lẹ́yìn ni wọ́n máa lọlé tó wáyé pé wọ́n á sẹ̀ ni kúrú wọn lọ́gbọ̀ ẹ̀wọ̀n àbí kẹ́ kó wọn kẹ́ lọ tẹ̀lé wọn kẹ́ kó wọn sí inú bóyá pólísì lẹ́kọ̀ọ́ wọn sí ni o àbí kẹ́ wábì kan míì fi wọ́n sí àbí kẹ́ fi wọ́n sí lórí àwọn paracetas káàkiri
tí wọ́n mọ control ẹ wá dà wọ́n lẹ̀ ní wọ́n máa lọ láì ní ṣe kankan mọ́. ìgboro ò ní rẹ́rìn ìjọba, ìgboro kò ní rẹ́rìn, àwa ò ní sọ jù báyìí lọ. tó yé ni yẹn mi ní jí kí fídíò yóò gùn púpọ̀, ó ní yẹn ṣe ọlọ́bẹ̀ ṣe adúpẹ́ pẹ́ ń bá wa wọ̀ ń bá wa tì káàkiri, adúpẹ́ àmọ́ lóore o. then àwọn bàbá kan fi nǹkan kan ránṣẹ́ sí mi láti Amẹ́ríkà ní ìjẹta, mo dúpẹ́ gidi gan, mo dúpẹ́ pé òkun, Ọlọ́run ọba yóò mọ bùsápò yín, iná ò ní tọ́wọ́ tí iná ebi ò ní pa yín lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. tẹ́ ẹ wò mí, tẹ́ ẹ ṣe mí láàánú, mo dúpẹ́ o, mo mọ̀ lóore. àjíǹde ara ò máa jẹ́ àjíǹde ara ò máa jẹ́ ẹ ní fọwọ́ yín, ẹ ní fi gbọ́ ọmọ sí i lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. gbogbo tí bàtà ti ń tẹ̀yìn náà lẹ́sẹ̀ tẹ̀yìn ronú pé àìwọ́ náà bó lọ́ọ́ ṣe bá mi gbọ́ Ọlọ́run Olódùmarè tí máa bá ní gbẹ́rù ẹni yóò bá yín gbẹ́rù yín lágbára Ọlọ́run ọba, yóò bá yín gbé lórí. ẹ ní ṣubú dànù lágbára Ọlọ́run ọba. àwọn ọmọ yín náà ò ní gbèrè tìjú, gbogbo ilẹ̀ kílẹ̀ tó bá wà ààbò Ọlọ́run àti sọ rẹ̀ yóò máa gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá lórílẹ̀ àlàyé, àánú Ọlọ́run máa bá yín gbé, ló máa bá yín gbé. ẹ ní ṣubú dànù, ọ̀rọ̀ yín ò ní dàrú, ẹ ní kùsẹ̀gàdà kan máa fẹ́ gbá fún yín lóúnjẹ lágbára lọ́wọ́ Olódùmarè. ẹ ní pẹ̀yẹ̀kẹ̀, ọmọ yín ọ̀nà yín yóò máa tòrò gbogbo ìgbà, ayé yóò máa dùn bí. tẹ́ bá wojú ọjọ́ bójú ọjọ́ ti rí káàkiri, ẹ rí i pé ẹnu ìjọba Nàìjíríà tó ti ń le kankan báyìí, pàápàá jùlọ ìràwọ̀ National Assembly, àwọn náà lórí léka. mo ti rí kan nú àwọn ọmọ wa, ọmọ Àlàó Àkàlà gómìnà àná tí ń lérí tẹ́tẹ́tẹ́tẹ́ níbi kò yẹ tọ́pù ní ráìtà ti wá sílùú wa, kò ṣe kíní kan, ó mú promotion yẹn. ọmọ Ṣàgàyá nínú Ìlọrin òun náà dìde ó lọ support motion ọmọ Àlàó Àkàlà. nǹkan méjì mọ́ ọkọ rí mbẹ̀ tó pa mí lẹ́rìn-ín, ọ̀rọ̀ ẹkún ni ó wà pa mí lẹ́rìn-ín. kí ló pa mí lẹ́rìn-ín bẹ̀ ni pé mo rí ọmọ gómìnà àná tìlú Ọ̀yọ́, mo wá tún rí ọmọ Ṣàgàyá Ìlọrin, àwọn alágbára àná, àwọn ọmọ wọn náà làwọn aráàlú tó ń sè lónìí. mo wá mẹ́rí fórílẹ̀-èdè yìí, ṣé lè tẹ́ ẹ ní pé èèpù wà rí tẹ́ ẹ ní ó dáa, làwọn ọmọ wọn tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọba lé wa lórí lọ. ṣé ẹ rí tagége tó ṣẹlẹ̀ lánàá abẹ́ rí, ṣé ẹ rí géèmù bó ṣe lọ níjọ́ tí ọmọ Speaker Lagos State tọ́lá tí gbọ́dọ̀ Ọbaṣá tọ́mọ rẹ̀ jáde tó lè lọ sí chairman local government Lágége, gbogbo èèyàn yarí, wọ́n ní láéláé báwo ni ọmọ Ọbaṣá náà ṣe wá sọ pé òun fẹ́ contest, pé rárá o, pé a lè fún ní deputy, bọ̀ pé bẹ́ẹ̀ yóò gbọ̀ngàn ló jẹ chairman láéláé, wọ́n fún ní tíkẹ́ẹ̀tì yẹn. wọ́n ṣàwá òṣèlú kan ṣe, wọ́n wẹ́lẹ̀ kan wá, ẹnìyẹn ní gbogbo ẹgbẹ́ fọwọ́ sí pé kò sí chairman. agreement wà láàrin wọn ni bí ò sí àwa ọmọ. àkàndé ni pé wọ́n fi ọmọ yẹn deputize ẹ̀, gbogbo ayé dẹ̀ dìbò fún. ẹ mọ̀ pé ìlú yìí bí bọ́láńdì tàbí wọlé máa láwọ́ ni, bí INEC ní kàn kọ́ fígọ̀ wá fún wa àmọ́. àkàkà rí pé ọmọ Ọbaṣá di igbákejì chairman local government kan Lágége, wọ́n sì lo oṣù mẹ́ta. bàbá chairman bá ọba gbé ìwé wá, ọba lóun ò ṣe chairman mọ́, ló bá resign. ibi tá a fẹ́ kó bí o ti wù omi bá lálẹ́ wù mbẹ̀ padà. ọmọ Ọbaṣá ti di chairman local government lánàá o, nígbà tí chairman sọ pé òun resign, igbákejì rẹ̀ bá take over. bọ́mọ Ọbaṣá ìtàn fẹ́ kó ṣẹlẹ̀ gángan ó ṣẹ̀ wá ṣẹlẹ̀.
lánàá ó jọ gàtí kò jọ gàtí ṣé kò ti fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàtìgàtì báyìí. eegun àtirò ó wọlé èèyàn àtirò ó bóde ṣẹ́yìn ti mọ̀ pé eegun àtirò tó wọlé lèèyàn àtirò tó bóde. èmi kọ́ mo sọ ọ́ ń taari Agége lánàá nù bẹ́ẹ̀ náà là ń rí nílùú Ẹ̀gbá tán lẹ pósítà Ìyábọ̀ ọmọ Ọbásanjọ́. gbogbo àwọn tá a dárúkọ ìlú ò ní ipa pàtàkì kankan tá kó nínú ìṣèjọba bẹ́ẹ̀ làwọn ọmọ wọn ń dìde wọ́n sì ń dipò mú láwùjọ. ṣe é rí pé àwa tá a jọmọ tá a pè lọ́mọ Nàìjíríà àráyé wá ìdí nìyẹn wọ́n lọ́wọ́ pé tálíkà ní ń pariwo pé kí Trump ó máa bọ̀ àwọn olówó náà ní kí Trump ó máa lọ àwọn ò fẹ́ rí. ṣe ẹ ti rí báyìí ní sàbẹ́ rí wọ́n ń pariwo pé gbogbo resources wa ní òkú lọ kó tiẹ̀ kọ́kọ́ kó resources yẹn lọ náà bóyá tó bá kó lọ orí ìwọ́ òpè bóyá eré ìwà jẹ́ pé gẹ́gẹ́ bí èdè lọ́rin bóyá eré ìwà jẹ́ pé gbogbo oníṣẹ́ ìfẹ́ ń rí àwọn aráàlú là ń fà ṣèbí tó bá yá wọ́n tó gbé gbàgbọ́ jáde àwọn ọmọ wọn tó kọ̀ǹtẹ́sì àwọn aráàlú àdìbò fún wọn nígbà tí fún wa 2,000 naira àgbà àdàsápò wọn fún wa ní agolo ráìsì méjì fódìdí ọdún mẹ́rin agolo ráìsì méjì tí bàbá wọn mú wá fọdún mẹ́rin tiẹ̀ ọmọ náà ó tún mú tiẹ̀ náà wá ẹ̀ tó ń gbà ṣe é ti rí báyìí ṣe é rí abẹ́rẹ́ wọ́n ti wá sọ̀rọ̀ gbájà débi pé àwọn náà wọ́n dẹ Boko Haram sí wa pé kí wọ́n máa pa aráàlú nígbà tí Boko Haram ń pa aráàlú ṣé ẹ̀rọ ọmọ àláwá kálà kó dìde ní house kó complain nípa Òkè Ògùn pé wọ́n ń pa àwọn níbẹ̀ kò dìde. bẹ́ẹ̀ náà ni ọmọ Ṣàgáyà sọ̀rọ̀ nígbà wọ́n ń pa àwọn èèyàn ní Ìfẹ́lódò local government ní Kwara tí wọ́n clear the 22 villages títí dókè Ọdẹ ṣe gbọ́ kó sọ̀rọ̀ ní house pé àwọn èèyàn mi ní èèyàn Kwara state ní wàhálà ìṣẹ̀lẹ̀ sí ẹgbà míì kí ni wọ́n fẹ́ ṣe sí mélòó nù wọn lẹ́yìn tó dìde ní house bọ̀ lẹ́yìn ìgbà tí Trump mọ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ sí dìde tọ́lọ̀ kò yóò bọ ọrọ̀ ajé àwọn jẹ́ ẹ̀yin aráàlú ẹ̀yin ni kẹ́ ẹ ṣe làákàyè níbi tọ́rọ̀ dúdú yìí àwọn aráabé wọn ò kọ̀ láti tó jẹ ọjọ́ iwájú àwọn ọmọ tiwọn tó jẹ́ ọmọ tàwọn aráàlú wọ́n ṣe tá àti jẹ́ tẹ́ ẹ bá lajú ilẹ̀ tẹ́ ń wòran ibi tí wọ́n ń bá a lọ́nu. ṣé ẹ bàbá sọ nígbà tí wàhálà ìdè tó le gan-an èwo lẹ́rí tí pẹ́sidẹ́ntì Nàìjíríà dá sí tó sọ ha báyìí wípé ẹ̀pẹ̀lẹ́ ń bẹ̀ yín agbọ́pẹ́ kan báyìí àwọn agbésùnmọ̀mí wọlé yín kò ní sọ̀rọ̀ nítorí pé kò kan ọmọ tiwọn. ṣé ti wá rójú ayé àbẹ́ẹ̀ rí ẹ rójú àwọn tí ń gbésùnmọ̀mí lórí ilẹ̀ Nàìjíríà nígbà tó sọ pé àwọn èèyàn tó wà níjọba ní í ṣe ṣàtiwárí bẹ́ẹ̀ pé kì í páwọn ni ṣe é páwọn ni wọ́n ń dẹ ikú sí wa ní gbogbo gbà láti reduce population. ṣe rí àbẹ́ẹ̀ rí Amẹ́ríkà ń pariwo ó ń fẹ́ wá lé terrorist kúrò lórí sọ́ọ̀lì Nàìjíríà Chinese sọ pé wọn ò bí dá pé Nàìjíríà ṣe sovereignty state. Chinese náà wà nínú àwọn tí wọ́n jẹ́ ń gbósùnmọ̀mí lórí ilẹ̀ wa táàrin wọn tájọjọ wà kùsà tí Chinese ò sí nínú wọn ní àbá láàrin wọn tó rà àmọ́ ọ̀rẹ́ òjijì tí Nàìjíríà dédé dà pẹ̀lú China àwọn bá ṣe dọ̀rẹ́ òjijì gbogbo kìíní láàrin gbogbo kìíní láàrin ẹ̀mọ́ rò pa àárín ṣùgbọ́n ẹni tó gbọ́ ẹni tó gbọ́ ẹni tó gbọ́ nìkan ni ò mọ́ra wọn tá a bá ń sọ fún ipá àwọn èèyàn wà gọ́ líbù lọ́dọ̀ wa bí ẹ máa bá wa jiyàn pé wọn ò gọ̀ tí wọn wà á gọ̀ báyìí ìbò ní ti súnmọ́ lẹ́yìn tẹ́ ẹ bá dénú ṣọ́ọ̀pù ìyá mi ti ń ta wóróbo ẹ bá kàlẹ́ndà pósítà àwọn tí ń dìbò níbẹ̀ tí ó ti lè mára lé àwọn ní ìmọ̀ akọrin pé àwọn tí wà nù 27 gbọ́dọ̀ wọlé ni
tọmọ tí o sì rí skul gidi lọ ẹ lọ gba àwọn ọmọ tí wọ́n ti lé wọn wálé public school tí ò ní pààlù lórí làwọn ọmọ wọn lọ láwọn tẹ̀ wọ́n ti àwọn ìyá lọ́jà tí ń tẹ̀lé àwọn bàbá lọ́jà kiri. public school tí ò ní pààlù ní lórí làwọn ọmọ tí wọ́n lọ àwọn ọ̀nà wa gbà kan rí wọ́n fẹ́ para wọn nítorí ìjọba tí ò wúlò tí ò nítumọ̀ fáráàlú. ìdí rẹ̀ tá a ṣe ń ké tẹ́tẹ́ gbogbo gbà tá a fẹ́ yọ gẹ̀gẹ̀ lọ́rùn wípé ẹ jẹ́ á ronú ara wa èèyàn aráàlú yìí ẹ jẹ́ ṣé bá ṣe máa bá lọ rèé Yorùbá ní ikú tí ń pojú bẹ́ẹ̀ ni òwe ńlá ní pa fún ni ní gbogbo gbà ẹ jẹ́ á ronú ọ̀rọ̀ ara wa ṣé bá ṣe máa bá lọ rèé. Lánàá wọ́n sẹ́ni fídíò ọmọbìnrin kan sí mi ó sọ̀rọ̀ nípa àwọn ilẹ̀ Haúsá Gumi kí n tó sọ̀rọ̀ kí n tó fi fídíò yẹn hàn ẹ wo tí Gumi sọ lẹ́yìn ìgbà tí Amẹ́ríkà sọ̀rọ̀ tán ẹ wo tí Gumi bẹ̀rẹ̀ sí ní fẹnu sọ páwọn èèyàn wọn gbọ́dọ̀ gbá ó pé àwọn èèyàn àwọn tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ àwọn làwọn báńdíìtì pé kí Amẹ́ríkà má dín kó mọ̀ wá sórí sọ́ọ̀lì wa láti wá destroy àwọn ọmọ àwọn sọ̀rọ̀ pé Gumi kò yẹ kí Trump sọ̀rọ̀ kí baba Bọ́lá Ahmed Tinubu ti arrest Gumi inú kirikiri ló yẹ kó wà kán máa fún lẹ́wà jẹ kí wọ́n ti fi gbọ́fà gbogbo orun gbọ́ fún ẹ̀kẹ́ rẹ̀ kúrò ní Gumi tẹ̀ wọ́n ẹ wá lọ gbogbo àwọn olóṣèlú wọn àwọn kàkàkàkà ní wọn gbogbo bẹ̀rẹ̀ sí ní jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní defend àwọn bandits ṣé ẹ̀rọ̀jọ ayé àbẹ́ẹ̀rí ìran Yorùbá ẹ̀yin ní kẹ́ ẹ̀ láì tí yín ikú tí ó pa yín àwọn Haúsá ni Fúlàní ni ó pa ilẹ̀ Yorùbá run pẹ̀lú òmùgọ̀ tí wọ́n fi ba ayé Yorùbá jẹ́ tí Yorùbá bá dákẹ́ tó lajúlẹ̀ tí ó sì lẹ́ni pé wọ́n rí ẹ lọ wo gbogbo orí ayélujára lánàá kẹ́ ẹ lọ wo reaction àwọn Fúlàní àtàwọn Haúsá nípa ọ̀rọ̀ Trump ẹ lọ wò pátá wọ́n lérí léka ni wọ́n lérí léka no wọ́n gbọ́dọ̀ wá àwọn òní rájà tí wá ẹ̀yin ènìyàn wa ó ṣàfihàn pé àsìkò ètí ìtò tọ́lọ́hún tẹ́lẹ̀dùmọ̀rẹ́ ó gba tí ó gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ ajogun because ajogun tá a fojú rí làwọn ará abẹ́ yìí tá a bá ní ajogun àwọn gangan lájogun Bọ́lá Ahmed Tinubu ò ní tí ó ṣe fún yín ní 2027 mo ti sọ fún yín tí bàbá bá dúró báyìí ẹ bá nípìn òun pẹ̀lú gbogbo ìpínlẹ̀ ayé yẹn bá nípìn òun tí ò bá ti ṣèpín nǹkan kan fún yín ẹ má dààmú ara yín lórí rẹ̀ ní tó bá ti wù yín ni kẹ́ ẹ ṣe èmi ò ní sọ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ má dààmú ara yín lórí bàbá Bọ́lá Ahmed Tinubu ikú tí ń jágbe mọ́ ni kó tó panu ni bàbá Tinubu yóò fà yín lé agbódegbà lọ́wọ́ ni because láti ọdún méjì tẹ́ ti wà níjọba tí àwọn Fúlàní yìí fẹ́ palẹ̀ Yorùbá run ẹ sọ ha báyìí àgbọ̀ pé lẹ́nu yín kí wá ní òfin aláṣọ láti pé ààbò wà lórí ẹ̀mí wa lọ́dún mẹ́rin míì tẹ́ bá dé tẹ́ bá fẹ́ lẹ́fẹ́ dìbò tó ra àmọ̀ pẹ́ bọ̀ ẹ ti dé tán ilẹ̀ Yorùbá ò dọ̀wọ́ yín ẹ gbọ́dọ̀ tó ọmọbìnrin sọ nípa àwọn ẹ̀yà Fúlàní ẹ gbọ́. Hello, my wonderful people. There's a video I want you guys to watch. I think this girl is from Senegal. This girl is talking about Nigeria. I'm just surprised how this girl knows a lot about Nigeria this way. And talking about Donald Trump and talking about Nigeria, a threat or whatever, this girl has said a lot about it. I want you guys to watch this video, share this video for other people to see. If you have anything to say, see it in the comment section. Watch this video. Greetings, fellow African people, and greetings, fellow Nigerians. See, I've been trying to run and avoid this talk, but the more I run, the more people come after me. Not even Nigerians, people outside Nigeria coming. We need to save Nigeria. We need to focus on Trump. We need to focus our energy on Trump. Let them not destabilize Nigeria. Let's do that. You see, only if you people will allow me to say the truth, I will say something. I know. Me, I don't know how to lie.
I don't know how to lie and I don't know how to pretend and say, okay, let's do it small. The problem that is happening right now, I will blame the northern Nigeria. When I say I blame the northern Nigerian, I blame the leaders of the northern Nigeria. They are Sultan of Sokoto, they are Emirate of Kano, I don't know, Emir of Kano or Emirate, I don't know. You people, you don't know that northern Nigeria are practically, they want to be like Arab. They want to be like Sudan. Thank God now Sudan is finally break out of this Islamization and this Arabization. But you see, it's very deep in the blood of northern Nigeria, whereby these northern people, they don't listen to federal government of Nigeria. They listen to this Sultan of Sokoto or this Emir. They respect that man more than the president of Nigeria. And that is what you see. When we are saying A, the northern, they are saying Z. They are the reason why Mazi and Bikano are in prison today. Why did I say that? Because if not for the massacring of people in the bush in different areas, that man would not have said, okay, let's run away, because these people, they will come after us. After they finish killing the people in the north, they will come in the eastern Nigeria. They will come and destabilize everywhere. People will not listen that the issue going on in the beginning of the problem of Nigeria is because of the Islamic religion and the Arabization that they want. They want to make Islamic State in Nigeria. They want Sharia law in Nigeria. The people from the leaders in the north are trying to terrorize and control the government of Nigeria. You see what this man said? He said if you go and bomb the bandits, it will just cause more problems. We need to negotiate with them. Imagine, how can you negotiate with terrorists? How? These people are the reason why Nigerian government look foolish to the world. Because when Nigerian soldiers catch some bandits, these people, they will write to federal government of Nigeria. They will tell them, say, leave those boys, release them for us. Why? Because these people, they believe what the bandits are doing. They are not doing anything wrong. Because if you are not a Muslim, you deserve to die. And people will tell you, you are Islamic phobia. You don't see, any religion who don't want peace is a useless religion. Any religion who is bringing their faith by force, by fire to people, is as useless as any other thing. Listen to me very carefully. I don't know if there is any how Trump can go and bomb the bandits wherever they are staying. I sign it, let them go and bomb them. If Donald Trump can be able to figure out where the bandits are living and they throw them, let them bomb them. Imagine that a whole bandit in Nigeria is using this thing. Bandits are using drone in Nigeria. How many Christians have they massacred in Nigeria? See, it's crazy. That is why I don't know what to say when it comes to Nigeria issue. I don't know. When I blame 80% to the north, then I blame 20% to the Igbos. And why did I say I blame? And I cannot say I want to even blame them, because I understand they are stressed, they are frustrated, they are hungry, they have been, doing everything just to get the attention of federal government. But federal government look away as if these people are not existing. I understand what they say. Okay, Nnamdi cannot do something, and then, but how can you put Nnamdi Kanu in prison? Then you are giving presidential pardon to bandits. You are integrating them to society. See, it's not the fault of Tinubu or this. Remember, the North control the country of Nigeria. Number one, because if you want to get a vote, you want to be president in Nigeria, if the North do not support you, you will not have votes. Because the North, they have lots of population. And these people, they can carry people from Niger, from wherever you don't know, they will bring it within them. That is why you see, if the North vote against you, you can never be president. When Jonathan was in power, they remove him. Tinubu come, and Buhari come. Buhari do 2 years. Buhari go. Now, why is it that Tinubu is using Muslim ticket, whereas I don't even support this useless religion they are putting inside politics. Religion and politics is two different things. But you see, if Nigerian can just make it like all of them rise up against the northern president, northern governor, or northern leader, this or that, is going to be one of the best. What is bad is bad. Nigeria are going through stress. I'm telling you, these northern leaders, they know where these Boko Haram are sleeping. When they catch them, they are the one who is telling the Nigeria to release them. They make Nigerian military look useless.
Now, if Donald Trump come now, you will now come and waste the life of Nigerian soldier that have been dying for the flag. You now come and, you see, it's crazy. Nigerian matter is crazy. And anywhere I go, people come and talk about Nigeria. What do you want me to say? I know they are trying to use Nigeria to enter Nigeria, Mali, and Burkina. So, but what can we see? Nigeria want Donald Trump to come because of injustice, inequality that they are practicing in the government because of the northern Nigeria. I don't hate them, but I hate the system they are using. Remove religion out of politics. They are not the same thing. Thank God that Sudan now they are opening their eyes and they are saying no to religion because this religion is evil. Religion is far away from politics. But northern Nigeria are using their population. They are using it by force to push Sharia law in Nigeria. By force. Guys, the truth is the truth. They are the reason why Mazin Namdekano is making videos, making talk, and now Nigeria say, oh, he's committing treason and they want. How many bandits they have released in Nigeria? Let's say the truth. My problem is I don't want them to go and destabilize Nigeria. I want them to go to the north, drop it in the Zambeza forest, bomb all of them. You don't negotiate with bandits, you bomb them. Burkina don't negotiate with bandits, they bomb them. You see the video? See Mali, see Niger, see all of them. Nigerians, don't negotiate with all these useless people. And if the North don't want to cooperate with you, let the North go. Break out of the North. We are tired of all these shenanigans problem we are creating. And now Mufteki, this man, this yellow man, he always travel everywhere. And the last time he make a comment and say, oh, for the whole Africa or West African country that are practicing Islam, Northern Nigeria is one of the best religion we can ever see. They are best Muslim on development in the Northern Nigeria. If I swear for this man, nothing could wash him. Since there have been unaliving people, this will never come out and speak nothing. There will be unaliving people, they will be shouting Allahu Akbar, Allahu Akbar, Bismillah. They will be shouting it on top of people that they are cutting their head. This will never see anything. Sudan is dying and we never hear anything from this one. But let everything settle. He will be traveling with you. We will use this your white, we will roll you, throw you inside deserts. You will be building mosque, advocating for building of mosque everywhere you see them. See, I don't know. Nigeria wouldn't, they will not like me to say the truth. That is why I don't want to say anything. Let those people who can speak to Nigerians. Am I afraid? Yes, I'm afraid. If the America invade Nigeria, it will destabilize many countries. But that the fact is, it doesn't say we should not speak justice for those people that are losing their life. Imagine bandits become content creator. They are making video. The way they are doing in Sudan, Janjaweed, the same Islamic agenda, the same. The last time they hold alive one girl, Deborah, they hold alive her. They stone her today because he talking about Prophet Muhammad. And they put mushes. And when Nigeria government arrest those boys, this same knows that useless leaders tell them to release them. Injustice because of religion. So, dear President Trump, if you can come to the north and you can locate where the bandits, they don't negotiate. Bombastic elements, all of them. Yes. I swear, this thing is so confusing. I know they are going to use and Niger is close to northern Nigeria. You see, just because of the problem of the north, now all of us are going to be in problem at the end of the day, and they don't want nobody to speak. It's crazy. Ṣé ti gbọ́ àlàyé ọmọ yẹn? Ó mọ̀ wọ́n dáadáa tí màá sọ̀rọ̀ wọn fún yín táwọn kan mọ̀ bá mi jiyàn. Wọ́n mọ̀ wọ́n títí dórí ẹni àwọn. Wọ́n mọ̀ wọ́n dá ọmọ yẹn mọ̀ wọ́n dáadáa. Ó rí wọn tán. Àwọn pípọ̀ yìí ṣe yẹn rí. Òdodo ọlẹ́gbẹ́lẹ́nu mi yẹn wọ́n ń ṣe yẹn rí. Àwọn tí Yorùbá bá tó fọjọ́ iwájú nù. Táwọn ẹláìtì wa sọ pé ẹláìtì làwọn. Tí wọ́n á predict ọjọ́ iwájú wa pé yóò dá pẹ̀lú àwọn nù. Mo mọ̀ pé pé ìtúká ń bọ̀. Orílẹ̀-èdè Nàìjíríà yóò padà túká ni. Wàláì yóò túká tí ò lékún kankan. Because àwa náà àti lọ́mọ nínú sísítẹ́ẹ̀mù yìí. Bàbá tèmi ó ṣe ìlú yìí ní èmi hàn sí. Àwọn ọmọ mi náà wà tó àjèrè ìlú yìí rí. Bàbá rẹ̀ gbowó lọ́wọ́ Nigerian government rí pé mo ṣèjọba mo ṣiṣẹ́ ìṣèjọba ìjọba wá fún mi lówó. Likewise ni
kò tí ì sọ fún mi pàtó mi ìbá ní connection owó ẹ̀ bá sáwọn ọmọ mi máa ní. òun làwọn kan ti jẹ lájẹ yóò yìí wọ́n ti kú sọ́run àwọn wọn tó wà nínú ìjọba. èyí kan ẹ̀ wá ń wá aṣọ fáwọn pé ká continue. nàìjíríà padà bàjẹ́ tí ó pin yẹn kẹ́ni. àṣìrìbọ̀ lẹ́gbẹ́lẹ́dẹ̀ àmì dákẹ́ lórí ìlú yìí àfi tí ẹ bá ṣe tá a fẹ́ wà lára ní dákẹ́. yóò bàjẹ́ tí ó pin yẹn kẹ́ tí ò ní lójútùú mọ́. ṣe bí ìjọba Trump ló ló fẹ́ wá fàyà fún yín tẹ́ yarí mọ́ lọ́wọ́ ìjọba Olódùmarè gan sọ̀kalẹ̀ sórí ibi tí ó fàyà fún ara ẹ̀ rí díẹ̀ ló kù ẹ máa wòran bọ̀ àwa náà ní dákẹ́ àní dákẹ́ gbogbo tó báyìí ká ṣe létò nílẹ̀ Yorùbá á máa ṣe torí kí ìjọba yẹn lè bá fàyà ẹ̀ rí mo ti sọ fún yín rí mo ní eré lẹ́ máa pè eré máa dé gbogbo ẹni tó bá ní good intention fún ìtẹ̀síwájú Nàìjíríà kò ní gbé òṣèlú kárí jù nígbà tí ẹ bá ti ń pàdé àwọn èèyàn tó gbé òṣèlú kárí gbogbo tó ẹni tó ṣẹlẹ̀ ní yáàsì yẹn òṣèlú ni o òṣèlú ni lọ́wọ́ àwọn tí ń play game yẹn àwọn ni wọ́n tó ń campaign lọ́wọ́ dáadáa pé ẹ lọ́ máa sọ báyìí ẹ lọ́ máa ṣe báyìí tẹ bá ṣe báyìí wọn ò bí Trump náà kọ́sọ̀ fún òun fẹ́ wá òṣèlú ni gbogbo ẹ̀ làwa náà mọ̀ ṣùgbọ́n bá a ṣe gbọ́n lé ọkọ bẹ́ẹ̀ la gbọ́n lé àlè yóò padà já síbì kan ó kù díẹ̀ ọjọ́ ya Nàìjíríà wọ́n sún wájú ní ọjọ́ ìyá àwọn olóṣèlú wèrè táǹkó kiri tó ń pera wọn léèyàn gidi wọ́n sọ ọjọ́ ìyá wọn síwájú ní ó kù díẹ̀ wàláì ó kù díẹ̀ tí bèrèbèrè tí ó béèrè lọ́wọ́ wọn tí bèrèbèrè ó béèrè ó kù díẹ̀. òjijì la gbọ́ lánàá bọ́dà kan bá pósìtì àwọn DSS 115 tí wọ́n fọ̀nà ta hàn lánàá màá gbé bọ́dà kan àwọn lé ẹnu ẹ̀ lọ́rọ̀ yẹn ti dùn màá gbé wọn ní sètẹ́ ẹ̀ gbọ́tọ̀ ẹnu ẹ̀ 115 nínú kọ̀ọ̀dọ́sẹ̀ tá a wà yìí àwọn tí wọ́n mọ̀ báyìí wọ́n mọ̀ pàdé àlùdé ìwà ọ̀daràn ẹ̀dá 115 lẹ̀ wọn ò ní níṣẹ́ lọ́wọ́ mọ́ ìyàwó wọn ò ní lẹ́ni tí wọ́n fẹ́ dó pé lówó bọ̀ ọmọ wọn ò ní kò ní retí pé bàbá mi ń bẹ̀ yóò mọ̀ wá tí wọ́n sọ skul mi àwọn lẹ̀ dálẹ̀ ṣé ẹ mọ̀ pé à ń pariwo Boko Haram à ń pariwo kíní kan wàhálà mi látún fẹ́ kìbọ̀ra wa lọ́rùn torí ẹ̀ èèyàn dúdú pẹ̀lú ìwà dúdú ẹ mú DSS tó jẹ́ pé àwọn nílé kírímínà kiri tẹ train tí wọ́n mọ̀ bọ́yìn tí wọ́n lè gbé bọ́ kò dùn lẹ́nu mi ẹ jẹ́ kí fẹ́ẹ́ gbà pé wọ́n ṣàlàyé ń pa wọn. Alright, so the news says DSS sacked 115 personnel. See their pictures here. See all of them. 115. Do you know what this means? It means that 115 professionals of guns, people that have experience in handling guns, are going to be sitting down at home unemployed. It means that 115 personnel that know how to gather intelligence will be at home without jobs. Do you know what that means? It means insecurity, because these are people that have given their lives for this job. So what do they know how to do? They don't know how to sell pepper or do regular jobs. It means that insecurity.